Mọ̀rọ̀bọ̀rùn bàrẹ̀ ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun Ọ̀rúnmìlà ní bá àkan bẹ̀rẹ̀ àkànlé ọba bá àkan gbòdògé akẹ́kùn jẹ̀sà bá àbá kan ẹ̀gbọ́n àlè kan àbúrò bá àkan bàbá àlè kan ọmọ Adífá fún Ọ̀rúnmìlà òkìtàn bàbá ní ọ̀kan sí ọmọ tẹ̀lé tí ọpọ́n aládé ti bàbá ẹni láṣẹ ìran ọ̀dọ́mọdé kan ò ní ṣoògùn láyé ọmọ ní bàbá aládé ti bàbá ẹni láṣẹ lẹ́ni mo wà pẹ̀lú bàbá mi kan ṣe rí ilé ayé yìí bá a fẹ́ ìkànnì ẹnìkan ọba àmọ́ gbé kan kó jẹ́ pé báwa bá ń bẹ lọ́sàn-án àwọn ń bẹ lóru kó jẹ́ pé táwa bá ń bẹ lóru àwọn ń bẹ ní ìdájí ṣùgbọ́n tá a ságbà ni pé ilé ayé yìí ìkànnì ẹnìkan náà ló sì dá gbogbo ẹ̀ kì í ṣayé tó jẹ́ pé a fọwọ́ ara wa dá bó tilẹ̀ jẹ́ pé ibi tá a bá yé délé ní àti láwọn ọ̀jọ̀gbọ́n kan tẹ́ ń sọ pé àwọn lọ recreate ayé kan síbì kan tó wọ́n ń gbìyànjú láti ṣe ni wọn ò tí ì ṣe bí ó ṣe é ṣe bí ó ṣe é ṣe ẹnìkan kan ò mọ̀ ní ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn mo ṣe prógáàmù kan lórí bàbá mi tí mi ò ní tí ì dárúkọ wọn báyìí tó jẹ́ pé màá fẹ́ kí wọ́n fẹnu ara wọn dárúkọ ara wọn ni. lẹ́yìn tí wọ́n ṣe prógáàmù lórí ètò òwúrọ̀ làwà ìyá wa tí wọ́n jẹ́ atọ́kùn akí ẹ̀yin náà kò ní bàjẹ́ fún yín wábẹ̀ yín ẹ̀ ní dẹni tí ò sí níbẹ̀ o nítorí pé bí kì bá ṣe nípasẹ̀ ètò tẹ́ gbé kalẹ̀ ó ṣeé ṣe kírú àtúnṣe báyìí kọ́mọ wáyé bàbá wa ṣètò yìí ṣùgbọ́n nígbà tí a rí pàápàá jùlọ àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àwa rí bàbá náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe tán àti gbogbo tí ìṣẹ̀ṣe pé àwọn karambani tá à ń sọ̀rẹ́ o wọ́n tún dé o àwọn eléyìí tún dé o oníkálukú wa aṣọ gbogbo ìrìn àjò ẹ bó ṣe wù wá bọ́dẹ̀ tí yẹ ká sọ nìyẹn o nítorí pé ìgbàgbọ́ oníkálukú ọjọ́ oníkálukú lójú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tí mo wá tún débí bàbá mi wá tún sọ̀rọ̀ kan wọ́n ní ìran Yorùbá ju ẹ̀sìn lọ ìdí nìyẹn tó fi jẹ́ sábà bí ìrìn àjò tá a fi jọ pàdé lénìí táàjọ lórí ọ̀fẹ́ láti jọ ríra táàjọ lórí ọ̀fẹ́ láti jọ fi ojú kan ojú in fact nígbà tá a débí a rí i pé ẹ̀sìn ọ̀tọ̀ ìjẹ́ ọmọ ènìyàn náà ọ̀tọ̀ ni. fẹ́ kí n ṣe àfojúhàn bàbá mi tẹ́ ẹ bá ti rójú wọn bí wọ́n bá ti dárúkọ ara wọn ẹ ti rò pé Adeifa bí ìṣe rẹ̀ ó ti tún wá bàbá yìí láwàárí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ló ṣe mú wa mọ́ra wa gbogbo àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe pàápàá jùlọ tá à ń sọ lórí ìrìnàjò pé bàbá yìí who is this kọ̀lọ́pọ̀lọ́ bẹ́ẹ̀ ṣe dàgbà tó bẹ́ẹ̀ ṣe kíní tó ẹni tá a rí kọjú ẹni a mọ̀ ẹni tá a mọ̀ bẹ́ẹ̀ sì ni kọjọ ẹni a rí. bàbá yìí jẹ́ bàbá tó jẹ́ pé ògbóǹtagìrì jìgì gbọ̀ngbọ̀n àti gbogbo tó bá wulẹ̀ kí n pè wọ́n nílẹ̀ kóòtù òjìire ni tó jẹ́ pé bá a bá fẹ́ kí ìrìn àjò dáa kó nítumọ̀ kó sì ní lọ síwájú a gbọ́dọ̀ kó yán rú wọn bẹ́ẹ̀ kéré. ṣùgbọ́n nínú àlàyé ènìyàn máa ń ṣàlàyé tó jẹ́ pé ìlànà tá a gbé dání kò sí bá a ṣe máa ṣàlàyé tá a ní fi ṣàlàyé ju ìrìn àjò kan lọ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ló ṣe wáyé tí bàbá wa tí wọ́n fi ṣàlàyé ìrìn àjò náà. ṣùgbọ́n nígbà tí bàbá wa tí wọ́n bá ń tẹ̀síwájú tí wọ́n bá yànnà náà ìrìn àjò fún wa á wà rí pé kì í ṣe bá a ṣe rò ó kì í ṣe bẹ́ẹ̀ lórí o. ìdí nìyẹn tí èmi ọmọ yín tí mo ṣe wá bàbá láwa kan lórí fóònù tí bàbá pè mí mo rí pé ìjọmọnìyàn ni bàbá tí wọ́n pè mí láti fojú kàn wọ́n báyìí lọ́lọ́run Olódùmarè ló sì gbé wa mọ́ra wa. ìgbà tí mo débí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ni mo ti rí pé wọ́n ti ṣe gudu méje àti yàyà mẹ́fà. in fact nígbà tí mo débí mo fẹ́ rí wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Kristi àkọ́kọ́ tó jẹ́ pé ìlànà ìjọsìn wọn ò fi àṣà wọn sẹ́yìn wọn ò sọ àṣà wọn nù bí wọ́n ti gbà pé Kristi Jésù ní ọ̀nà ìyè àti òtítọ́ lọ́nà títí ọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n ìmúra wọn ìṣe wọn ìwà wọn ẹ máa rí i pé ìbílẹ̀ pátápátá ni àwọn léyìí tó sì jẹ́ pé àníyàn wọn lórí tí ń jẹ́ kóòtù òjìire kì í ṣe kéré ní o ní ti dáadáa ní o kì í ṣe ti àìdá. ọ̀yá ẹ bá ń gbójú kámẹ́rà sí ojú bàbá mi kí wọ́n kí gbogbo ilé náà káàbọ̀ kábíyèsí. gbogbo ọmọ Oòduà pátápátá mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin gbogbo ládéládé gbogbo lóyèlóyè ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin olóńbá ẹlẹ́sìn kan àbáláyé torí bẹ́ẹ̀ mi ṣe máa ń wí oníṣẹ̀ṣe gbogbo wa bẹ́ẹ̀ ni bí kìrìsìtẹ́nì bá lágbọ̀ọ́yé ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe lẹ́yìn bàbá o bẹ́ẹ̀yin mùsùlùmí bá lágbọ̀ọ́yé ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe lẹ́yìn mùsùlùmí o gbogbo ọmọ Yorùbá pátá lóníṣẹ̀ṣe mo kí yín o ẹ kú
àkókò yìí o Adeifa Iwalesin jẹ́ kí ọ ní kí àwọn bàbá mi ẹsẹ̀ ló máa gùn sáwó ẹ̀kú àkókò yìí o kábíyèsí adúpẹ́ fún Olódùmarè. Ohun bàbá lẹ ti gbọ́ yìí ẹ rí i pé nígbà tí wọ́n ṣètò nǹkan kan kọ́kọ́ wù mí lára bàbá yìí nígbà tí mo rí wọn lórí ètò Òwúrọ̀ la wà bí bàbá ti ń sọ ni wọ́n ń nawọ́ sókè ni wọ́n ń si láwẹ́láwẹ́ ni wọ́n ń si lówelówe ni wọ́n ń si lọ́rọ̀lọ́rọ̀ mo ní bàbá yìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n olóye ni wọ́n onímọ̀ ni wọ́n. Bí bàbá bá wá ń sọ̀rọ̀ lórí ìrìn àjò tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe lábẹ́ bó tilẹ̀ kórí ìṣẹ̀ṣe náà sì ni ìṣẹ̀ṣe ọmọ jẹ́ léyìí tó jẹ́ pé ìṣẹ̀ṣe yìí òun lamẹ́ríkà ni wọ́n fi ń gbéra ní tiwọn. mo tiẹ̀ fẹ́ kọ́ jẹ́ pé bàbá òyìnbó náà rìn àjò yẹn kọ́ mọ̀ jẹ́ pé mi ni máa tún gba ẹnu wọn ṣe àlàyé ìrìn àjò yìí. kábíyèsí bàbá ẹ dákun ẹ bá ní yànnà náà kí ìrìn àjò yẹn kó lè yé tonílé tẹlẹ́mù tẹnìkọ̀ọ̀kan wa nítorí pé ó jẹ́ mùsùlùmí kò sọ pé kí ọmọ múra ìmúra rẹ lọ́jọ́ Jímọ̀ pé ó jẹ́ mùsùlùmí kò sọ fún ọ pé bí ọba tí ìdé fìlà àbòrò àbí kí ni wọ́n máa ń déhùn látò sọ pé ẹ̀sìn pé ó jẹ́ mùsùlùmí ìyẹn ò sọ fún ọ pé ohun tí wọ́n ń ṣe nínú ìlú rẹ tí wọ́n ń ṣe nínú ilé rẹ tí wọ́n ń ṣe ní àdúgbò rẹ kọ́ ọmọ ní ìbọ̀wọ̀ fún. kí ló dé ṣé bí ìṣẹ̀ṣe ti Mẹ́kà kò kúrò ń bẹ nínú àṣà wọn. ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó nígbà táwọn bí ń bẹ láyé ó ní aṣọ ní máa ń ró ṣe bí ìrósọ wọn ṣe bí náà látún ró tá a bá tún lọ sílùú Mẹ́kà náà dè ní. ǹjẹ́ gbogbo tí wọ́n ń ṣe nínú ìdílé ìran tiwa a ti fi ẹnu bàjẹ́ nítorí pé a nífẹ̀ẹ́ ẹ̀sìn ju ìran wa lọ eléyìí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. màá fẹ́ kí bàbá kí wọ́n tún yànnàná àwọn ìrìn àjò yìí bàbá ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ dára àbí ò dára tó ń tó yẹ ká máa ṣe ni àbí tí ò yẹ ká máa ṣe bàbá. ẹ ṣeun mo dúpẹ́ kábíyèsí. àrínilóde àbérè o àrínilóde àbérè sóun ni sóun kọ́ nítorí gbogbo ẹ̀yin tó mojú yìí tó ń ṣe yín níyèméjì pé kò lè jóun wòlíì David Ololade bàbá Ọlọ́run gbọ́dọ̀ dá sí kan náà ni Pentecostal oníṣẹ̀ṣe tí ojú ìṣẹ̀ṣe òde létí mi láéláé torí wípé iná létọ́mọ ẹranko gbúdọ̀ yàgbẹ́ yẹn nu bí orílẹ̀-èdè Yorùbá bí ọba lómìnira David Ololade bàbá Ọlọ́run gbọ́dọ̀ dá sí. ẹ jẹ́ kí n fi àkókò yìí pàrọwà ẹ̀yin olóńgbà ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé gbàdúrà yín o mi ò lè gbógun ti ẹ̀sìn yín kò ṣeé ṣe ojú ọ̀run ó tó ẹyẹ fò láì fapá kanra àti pé gẹ́gẹ́ mo ṣe wífà búrò mi Adeifa Iwalesin ohun tó pa èmi àtẹ̀yìn pọ̀ ó tóbi jẹ̀sìn lọ ilẹ̀ Yorùbá ló pa wá pọ̀ gbógun àtẹ̀yìnjà ò ṣe níjà wá ló pa wá pọ̀ èmi a máa dáṣà kan pé nílẹ̀ kóòtù tàárọ̀ yìí ìṣe ti kú àṣàrèwálẹ̀ àṣà èdè ń pọ̀ káàkiri kú lọ́wọ́ láì dẹ̀ mú ìṣẹ̀ṣe lọ́kùnkúndùn ni nítorí ọ̀wọ̀ tí mo ní fún ẹnikẹ́ni àti bí òfin àgbáyé àti òfin orílẹ̀-èdè ṣe fi àyè gba òmìnira òfin ẹ̀sìn ẹnu mi ò tàbùkù ẹnikẹ́ni torí pé Jésù gan ò ní tàbùkù wọn ìfẹ́ ni Ọlọ́run ẹ̀sìn ò fàjà lórí fọ́nrán fídíò tó ń jà kiri ayélujára níbi tí mo ti ń ṣàlàyé nípa àgbọ́yé ìṣẹ̀ṣe mo ń sọ ń gbà yẹn gẹ́gẹ́ bí ìpàjùbà ti ìfáàrà tí àbúrò mi pàtàkì Ifangelist ó kàn lọ́kọ́kọ́ tó kọ́kọ́ fà mí mọ́ra mọ́ mo sọ mo ní nínú ìfáàrà tí wọ́n ṣe rí àlàyé mi nínú fọ́nrán tẹ̀rí yẹn mo yọ díẹ̀ ni kábíyèsí bàbá kò kún màá wá fi àsìkò yìí ṣàlàyé inú mi dún ẹdúgbò lóǹkan gbà tá à ń sọ̀rọ̀ ìní dárúkọ ọ̀jọ̀gbọ́n kan nínú Ifáfitì ti Ilé-Ifẹ̀ tèmi pẹ̀lú wọn jọ jókòó lórí níta pè lágbọ̀ọ́yé ṣẹ̀ṣe èyí tí bàbá náà sọ lẹ sọ wípé èyí tá à ń pè ní ṣẹ̀ṣe gan tí àwa ẹlẹ́sìn ìbílẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní lò báyìí kásàpògùn ọdún bẹ́ẹ̀ ni mi ò tábùkù yín ṣe bàbá èmi gbàgbọ́ wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run èmi tí mò ń wàásù ìjọba ọ̀run nípasẹ̀ Jésù Kristi màá débẹ̀ ṣùgbọ́n ohun tó dájú ni wípé as at the time tí mo jókòó pẹ̀lú Adeifa Iwalesin mi ò tí ì débẹ̀ bí mo bá wá fojú èrò ọ̀run àpáàdì wo Adeifa Iwalesin nítorí pé kò tí ì gba Jésù ṣẹlẹ̀ ọ̀la ti mọ́ ná ṣówó ọ̀run àpáàdì ọ̀nà òye gbọ́dọ̀ yí ọmọ Yorùbá pé ohun tó wà nílẹ̀ yìí
Yorùbá ní ká kọ́kọ́ dù, ìṣe ní ká kọ́kọ́ dù, àṣà ní ká kọ́kọ́ dù, èdè ní ká kọ́kọ́ dù. Ìyẹn ló fà gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe wípé ìntàpè ní ṣẹ̀ṣe ẹ jẹ́ kí n fi èdè ìbò sọ pé the way of life. The way of life. Àwọn kì í ṣe Yorùbá nìkan. Kábíyèsí. Gbogbo orílẹ̀-èdè àtàgbáyé pátá ni wọ́n ní tiwọn. ni wọ́n ní ṣẹ̀ṣe. Ìgbò ní ṣẹ̀ṣe tiẹ̀. Haúsá ní ṣẹ̀ṣe tiẹ̀. Òròbó ní ṣẹ̀ṣe tiwọn. Kódà Lárúbáwá ní ṣẹ̀ṣe tiwọn. Àwọn Júù ní ṣẹ̀ṣe tiwọn. Àwọn òyìnbó ní ṣẹ̀ṣe tiwọn. Orí ìṣẹ̀ṣe yìí ní gbogbo ìjọmọ ènìyàn jókòó lé pátápátá nínú ìṣẹ̀ṣe lètò ìjọba àwa ara wa wà. Ìṣẹ̀ṣe bàjẹ́ ni. Ó bàjẹ́. Ó bàjẹ́. Lámídì Àtàndá ìtàn ibi ọba wà lónìí ilẹ̀ rẹ̀. Bí Adéyẹmí Aláàfin tó gbéṣẹ̀ bá bẹ́ẹ̀ kò ní dìde. Kò ní dìde. Tí ó fi dìde yóò kó mbẹ́ ni. Ẹ yàrá olóyè. Kábíyèsí Olódùmarè. Nígbà tí ìṣẹ̀ṣe bàjẹ́ làbá débẹ̀. Nínú ètò ìṣẹ̀ṣe Yorùbá lètò ìjọba àwa ara wa wà. Ọba aládé ni ààrẹ nínú ìjọba àṣẹṣe. Kábíyèsí bẹ́ẹ̀ ni. Àwọn baálẹ̀ ìgbèríko àwọn ni gómìnà. Bẹ́ẹ̀ ni. Balógun ìlú ni minister of defence. Kábíyèsí bàbá. Nínú ètò ìṣẹ̀ṣe Oòduà ni ọrọ̀ ajé wa wà. Ètò káràkátà ibẹ̀ lètò ìṣègùn wà. Ibẹ̀ lètò ìwọṣọ àti ọ̀ṣọ́ ṣíṣe wà. Ibẹ̀ lérè ìdárayá wà. It's a complete way of life of any people, a complete way of life of any country. Ìntànpè ní ṣẹ̀ṣe nìyẹn. Kábíyèsí. Bí a bá wá sọ pé ẹ̀sìn wà níbẹ̀ ó dá ìntànpè ní ìrúbọ ebi inú Bíbélì ló wà. Kábíyèsí bàbá. Kó tó di pé àwa Kìrìsìtẹ́nì gbàgbọ́ pé Ọlọ́run ti fi Jésù Kristi ṣe ẹbọ tó gbẹ̀yìn. Aṣáàmọ̀rú ẹbọ tá a kàn nínú Bíbélì. Bí ẹ̀yin kan bá wá ní ọ̀nà tẹ́ ń gbà jọ́sìn nìyẹn. Tèmi dúró nílànà ti Kristi. Ṣé yẹn sọ wá dọ̀tá ara wa? Níbo nìyẹn ti sọ wá dọ̀tá? Lèmi fi nígbàgbọ́ wípé gẹ́gẹ́ Pentecostal wòlíì ní èmi. Ọ̀dà bọ́bá jẹ́jọ́ aláṣọ funfun ṣé ìwọ lọ dálẹ̀? Ta ló fìdájọ́ sẹ́nikẹ́ni lọ́wọ́? Ìyẹn ló fà á nígbà tí mo rí program yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo pe Adeifa. Inú mi dẹ̀ dùn kó bá mi lálejò lónìí. Ọ̀kan nínú ọjọ́ tínú mi dùn jùlọ kódà nínú ọdún yìí inú mi ò tí ì dùn bí òní rí pé mo rọ́mọ ìyá mi àjọ ríra. Torí náà oníṣẹ̀ṣe lè mi o. ń gbà débi bẹ́ẹ̀ mi ṣe wà yìí bọ́ bá dọwọ́ àárẹ̀ ò bá dọwọ́ kínní èmi má pèsè àgúnmu tèmi ju ìránṣẹ́ Ọlọ́run ti máa àpèlé yìí ti palanada ìlànà kínní. Kábíyèsí Ọlọ́run. Bó ṣe jẹ́ nù. Ẹ ṣe bàbá gbogbo ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹ ó ti máa rí i pé bí ènìyàn bá fẹ́ dúró nídúró tí ń jẹ́ àtúnṣe ayé gbọ́dọ̀ rí àpẹẹrẹ tí ń jẹ́ àtúnṣe lára tiẹ̀ gangan. Bàbá wa tí a bá wọn lálejò lénìí inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ ẹ̀ bá ń gbọ́ wọn ìwúre tó bá yẹ wọn ẹ ti mọ̀ sún fún wọn ní abẹ́ kọ́mẹ̀ntì yìí nítorí pé mo wá tún fẹ́ kẹ́ bá ní share o kí àwọn tí wọ́n tún ní òye ìmọ̀ ẹ̀kọ́ nípa ìlànà tí wọ́n gbé dání ká má jẹ́ kí n ti ń jẹ́ ẹ̀sìn kó sọ wá di ọ̀tá. Kò gbọ́dọ̀. Ká má jẹ́ kí n ti ń jẹ́ ẹ̀sìn kó sọ wá di ẹni àìjírí láàrin ara wa. Wọ́n ń sọ̀rọ̀ olé ìwọ sọ fún wọn pé àkókò yẹn o ò ṣetán àti fàkókò yẹn sílẹ̀ nítorí pé ẹ̀sìn tiẹ̀ ò faramọ́ ṣé bí wọ́n lo dé wá bá wọn níbẹ̀. Bàbá ni wọ́n ń sọ̀rọ̀ yìí bàbá ni wọ́n ń sògbúfọ̀ yìí gbogbo ohun tí wọ́n ń sọ yìí ènìyàn wo ló lè fọwọ́ gbáyà pé ẹni náà ni wọ́n ènìyàn wo ló lè fọwọ́ gbáyà pé ẹni náà ni Iwalesin tí ń sọ̀rọ̀ so ó ṣe dáadáa tó mi ni. ṣe bí ohun tí ìjọ kìíní ẹ̀sìn kejì ẹ̀sìn kẹta tá ń pọ̀ kàkà rẹ̀ tá ń pariwo fún gbogbo ẹni pé àní ẹ ṣe rere ìjẹ́ ń tí jẹ́ rere yẹn ìwọ fúnra lára rẹ̀ bíra rẹ̀ lérè so ò ṣe rere rí ọ̀gọ̀rọ̀ ayé ohun tá ń pè ní rere tá a ṣe tàbí lágbájá ṣe dáadáa àṣepamọ́ ni kì í ṣe rere o kì í ṣe dáadáa o ọ̀tọ̀ sí ní àṣepamọ́ ọ̀tọ̀ sí ní kéèyàn ṣe rere nílé ayé. Bàbá ni wọ́n ń sọ̀rọ̀ yìí ìjẹ́rù bàbá yìí lá sọ pé kí wọ́n kí oríkì ara wọn ni wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ. lẹ́yìn tó sì jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn nínú ayé bẹ́ẹ̀ bá bí wọ́n lè rè pé ọmọ ìlú wo ni ọ́ ó lè sọ pé ọmọ Ìbàdàn kí la gbolé yín ní Ìbàdàn àdí mi ò mọ̀ o. wọ́n sì lọ́mọ Ìbàdàn ni ọ́ béèrè lé lọ ṣàtúnṣe ayé rẹ nítorí pé orísun rẹ ń sì ń pòǹgbẹ rẹ láti rí ọ. Bàbá o ọmọ ìlú wo nìyí ẹ wá bá ní kí oríkì yín díẹ̀ kí wọ́n fi lè kẹ́kọ̀ọ́ torí pé kì í ṣe pé nígbà tẹ́nìyàn bá kú tán ni wọ́n wàá sẹ̀ lọ rè máa wá òǹkọ̀tàn
lọ́yà bá ní torí kí ìyá bíi méjì bíi mẹ́ta kórìírí ó lè bá a ṣe wú nígbà tí bá ń bẹ tó ti dòkú ara ayé ńlá máa ń kì torí rí ọmọ ya bàbá o ẹ kíra ní méjì mẹ́ta ẹ jẹ́ ká yẹ ọgbọ́n. olóde òkúta ni mí máa bòkè díẹ̀ sóògùn. máa bu òkè díẹ̀ sóògùn. òkè ńwájú dásà omi lẹ́ngbẹ́ ńwájú àǹdẹ. kábíyèsí. ńlẹ̀ ajígbágùn gbòòrò òwò. kábíyèsí. àwọn bàbá tèmi lọ́mọ àǹdẹ ń di ìbọn. kábíyèsí. ọmọ òsùn gọ́ńbọ jí gọ́ńbọ òkirikiri dálé kàsí ọmọ àṣèrò pa bí èpò òkúta. nǹkan dé o. ó ń bọ̀ lọ́nà ìfarabòkè ìfarabòkúta ajígbáàgùn mọ́mọ́ kógun jàwó ológun ó tiẹ̀ lóògùn tójúkọ́ kábíyèsí bàbá súnmọ́gùn kò rìn mọ́gùn kò súnmọ́ ibi àti jáde wà nù. ibi àti jáde wà nìyẹn. ẹni tó sì sọ lẹ́nu ó sọ àwòyà ló so kọ́. Jésù Kristi ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi òun sì ni Olúwa àti olùgbàlà mi. ìjà ìmọ̀ wí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ń wàásù ìkiri láyé yín àti ìwàásù yín ò wàásù Jésù Olúwa ní òjèrè ọkàn fún Jésù. bá a ṣe ń bá